Ẹ̀yin ará wa nínú ilé, a kí yín ní orúkọ Olúwa. Àmú ìkíní wá láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ti amóhùnmáwòrán ti Ijebu Anglican Diocese láti ọ̀dọ̀ bàbá wa ẹni ọ̀wọ̀ tó tọ́ ọ̀mọ̀wé Peter Rotimi Olúnípẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn àwọn ènìyàn rẹ kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Kókó ọ̀rọ̀ tí a ń sọ ní àkókò Lent ní ọjọ́ ìní ó ní igi rere a máa so èso rere. Ẹsẹ̀ wúrà tí mo sì mú wá láti inú ìyìn rere tí àti ọwọ́ Matthew kọ ní orí keje ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ìkejìlélógún, ó sì kà báyìí wípé gẹ́gẹ́ bí gbogbo igi rere ní so èso rere, ṣùgbọ́n igi búburú ìso èso búburú. Igi rere kò lè so èso búburú, bẹ́ẹ̀ ni igi búburú kò lè so èso rere. Hallelujah. Gbólóhùn àyè inú àyọkà wa yìí ló jáde láti ẹnu Jésù Kristi Olúwa wa nígbà tó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àtàwọn tó ń tẹ̀lé sọ̀rọ̀, tó sì ń gbà wọ́n níyànjú láti lè ṣe ìdámọ̀ irú àwọn èèyàn tí ó wà láyé, pàápàá jùlọ wọ́n ṣe lè ṣe ìdámọ̀ àwọn wòlíì èké ní àkókò wọn. Ó sì lè ràn wá náà lọ́wọ́ lákòókò yìí láti ṣe ìdámọ̀ irú àwọn wòlíì èké tó wà ní àkókò wa. Ìdí nìyí tí Jésù fi sọ pé igi rere a máa so èso rere, igi búburú a máa so èso búburú. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ara èso igi ni ó máa ń ṣe àpèjúwe irú igi tí ó dámọ̀. Bá a bá rí igi ọsàn lọ́ọ̀kan, ká tó lè pè ní igi ọsàn láti rí ọsàn níbẹ̀. Torí náà igi ló máa ń ṣe àpèjúwe. Nípasẹ̀ igi nípasẹ̀ èso la fi máa ń fún igi gbogbo ní orúkọ. Ǹjẹ́ ará, irú igi wo ni ìwọ jẹ́? Nítorí bí igi bá ṣe rí, bẹ́ẹ̀ ni èso rẹ̀ yóò ṣe rí o. Ìbéèrè mi lákòókò yìí fún ọ ni wípé irú igi wo ló ti ń so èso tirẹ̀? Àbí èso igi wo ni ìwọ jẹ́? Bó bá jẹ́ pé igi rere ni, wàá so èso rere. Tó bá jẹ́ pé igi búburú ni, wàá so èso ẹ̀gún, wàá sì fún yàn ní ọtí kíkan mu. Ṣùgbọ́n tó bá jẹ́ pé irú àwọn èso wọ̀nyí ló ń jáde lára rẹ bí àrùn kan, ìkorò, ìbànújẹ́, wàhálà, ìdààmú, olè, ìṣọ̀tẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó túmọ̀ sí pé igi búburú ni ọ́. Ṣùgbọ́n tó bá fẹ́ so èso rere, Bíbélì sọ fún mi wípé bó àìbá sí nínú Kristi a lè ṣe nǹkan. Ó láti sọ̀rọ̀ rẹ mọ́ Jésù Kristi gẹ́gẹ́ bó ṣe wà nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 5, kó o sọ̀rọ̀ rẹ mọ́ àjàrà tòótọ́, káwé ọmọ nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe sọ fún wa ní ẹsẹ̀ 3 Jòhánù orí 15 yẹn. Nígbà náà ló lè bẹ̀rẹ̀ sí so èso rere. Mọ̀ dájú wípé ọba ọ̀pá bídà sọ bí rere lọ́ba tá ń bá rìn. Bó bá dìrọ̀ mọ́ Jésù Kristi tó so mọ́ gẹ́gẹ́ bí igi, ó lè so èso rere. Yóò wẹ̀ ọmọ, yóò wẹ̀ ọ́nù. Ó sì bẹ̀rẹ̀ sí mú ohun tó dára jáde. A ó sì bẹ̀rẹ̀ sí rí ohun tí àwọn èèyàn yóò fi lè dàgbà, tí wọ́n fi lè mọ Ọlọ́run, tí wọ́n fi lè bá Ọlọ́run rìn, tí ó máa sun lára rẹ̀. Nípasẹ̀ yẹn, a ó lè máa bá ọ nínú ìfẹ́ Ọlọ́run. Àlàáfíà ni fún ọ lórúkọ Jésù Olúwa wa.